dé ìgboro ti dàrú wòlíì ti wọlé dé. Tèmi nílé mo máa tún kí kábọ̀ lónìí sí ìlú Lẹ́kì ibi tá ti ṣe movie premiere Toyin Àìmákù tó pè ní the Prophetess náà ni à ń ṣe lónìí tí bá ní kẹ́ wọ́pọ̀ ọ̀tún àti apá òsì mi ẹ máa rí pé àwọn èèyàn wọn múra gẹ́gẹ́ bí màláìkà àbí áńgẹ́lì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé Toyin Àìmákù náà ó sọ wípé nǹkan tó yẹ ká wọ̀ lónìí nìyẹn àmọ́ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá àti wípé Kilarigbo TV ni àwa ń ṣe olóyèkémi wọ aṣọ ilẹ̀ wa wá síbi movie premiere yìí lónìí ní báyìí a máa bá gbogbo àwọn òṣèré pátápátá tí wọ́n kópa nínú sinimá the Prophetess látòrí Latifade di méjì Toyin Àìmákù Rónkẹ́ Òjó Ṣèyí Awólọ́wọ̀ àti bẹ́ẹ̀ bọ́lá wọn pọ̀ rẹpẹtẹ nínú sinimá yìí a sì máa fún yín gbogbo ṣe ń lọ níbi movie premiere the Prophetess tèmi tí a máa nàbọ́lá délé méjì ẹ̀ máa bá a kálọ̀ lónìí àbọ̀.
ṣe ń lé púpọ̀ ọ̀rẹ́ yín àwọn òbí ọmọ àwọn neighbors yín àwọn workers yín gbogbo ọlọ́run wo Prophetess ẹ̀dẹ̀ jókòó sí ilé Prophetess ó dùn gan-an fíìmù yẹn dùn gan-an ẹ lọ wò.
Olùkọ́ lára àwọn ọmọ ilé bíbí Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ṣèyí Awólọ́wọ̀ ẹ̀kọ́ lẹ̀. ẹ wà kúrò lẹ́ o bóun ni Mo wà pa bẹ́ẹ̀. àdúrà yẹn á gbà o àṣẹ yẹn á tẹ̀lé ni o. Ǹjẹ́ ṣe lè sọ fún mi ipa kílẹ̀ kọ́ nu sinimá The Prophetess? Múfì gidi ni o nínú múfì yìí mo play ọ̀gbẹ́ni Àlàní Olófìjáná aka baby boy. Gẹ̀ǹgẹ̀ baby boy. Èmi náà ni orí mi báyìí ní kí ló ń yẹ ó bẹ́tì láì ní ọmọ dáadáa ní ọmọ dáadáa ní ẹ. Eléyìí akọ̀fẹ́ kẹ́ mọ̀ pé ó wà nílẹ̀ bọ́sẹ̀ mọ̀ kan ẹ láti wá wo múfì yìí because àkọ́kọ́ èmi láti jẹun ẹ láti wá sanwó tíkẹ́ẹ̀tì múfì yìí ẹjọ́ èmi láti èmi náà mo ní ìdòwò ẹ̀jẹ̀ sọ́jà rẹ̀ but èmi ni pé múfì yìí dá gan àwọn ọ̀rọ̀ kan wà nù múfì tẹ máa gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì àbí bá ní má ṣe sọ kí náà. Àgbà àríkọ́gbọ́n. ó ṣe òyìnbó mi wá rusty so but still but wàá kọ́gbọ́n láti múfì fún àwọn nǹkan míì tó máa ń ṣẹlẹ̀ ní everyday life yìí so múfì tó dáa ló ní múfì yìí. Ẹ ṣe gan kí wàá ní kò tẹ́lẹ̀ sọ fáwọn fans tó ti mọ ṣe ìyàwó lọ́wọ́ kọ́kọ́ máa retí. Àwọn fans mẹ́jọ ẹ má bínú pé ó ti pẹ́ díẹ̀ but mo ń try láti get tiẹ̀ dáadáa ṣe understand mo ń try láti pọ̀ tiẹ̀ ṣe understand but lásìkò ó máa tó dé so ẹ má worry mo wà fún yín ẹ ṣe gan fún gbogbo support. Mo tún wà pẹ̀lú ọ̀kan láwọn tó kópa nínú sinimá The Prophetess. Ẹ kúrọ̀lẹ́. Orúkọ mi ni Blessing Jessica Ọbaṣin. Bẹ́ẹ̀ ni. Kí ni? Deborah tí Prophetess bá ti fún wa ní láti ọ̀run wá mi máa ń jà fún àwọn ayé èmi máa ń jàlàyé fún wọn bẹ́ẹ̀ ni orí ẹ pé. Ìjẹ́ pàtẹ́yà sinimá yìí lọ́wọ́ ṣé ẹ lérò pé bí a mú kèmí ẹ̀ ó máa rí báyìí àti ẹ̀yà lọ́wọ́? Èmi náà mọ̀ nǹkan tí Mr. ní ọ̀gbẹ́ni ní Akimoláyà nǹkan tó bá ti kọ́wọ́ sí ó máa bad gan ó máa mad. No, inú mi dùn nígbà tí mo rí inú mi dùn gan mo dẹ̀ wò pé okay báyìí mo fẹ́ ṣe kíní tó máa wọlé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni so ká tó bẹ̀rẹ̀ gan mo ti lọ sí Ìbàdàn mo lọ bá èèyàn kan tó kọ́ mi ní bọ́yé ń sọ Ìbàdàn Yorùbá Ìbàdàn wípé kí n ṣe gangan àwọn kan bẹ́ẹ̀ mo dẹ̀ lọ àwọn ṣọ́ọ̀ṣì kérúbù kan kí lè mọ bí àwọn tó mi máa ń lò kí mo bọ́ ẹ máa ń ṣe nǹkan tó máa ń sọ. Kọ́ lọ wò ná kọ́ lọ wò ná ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́. Hi guys, it's your boy Praise. I'm here at the Prophetess movie premiere, so you guys stay tuned. Something we grew up around, and I have some favorite actors who are in this particular movie, so that's why I said I was gonna make it to the premiere, because I'm a fan of Toyin Abraham, I'm a big fan of her, and I'm also a big fan of DME, so I had to come for it. Yeah, and I had to look the part too. It's such a great movie. The ensemble, the actors that Mr. Nee, the director, brought together are such amazing people, if I have to say so myself. It was a thrill working with them. It was good. It was fantastic. Then can you tell me what role do you play in the movie The Prophetess? I play Ezego. Ezego is an Igbo rich man. Okay. He's an Igbo rich man he runs a betting company called Shaw Banker. I'm a difficult man. Ezego is a very difficult man. Extremely difficult. It was good because we shot in Lagos and Ibadan. It was very interesting being on the set. It was my first time working with Toyin Abraham, and she's a vibe. Her energy is everything. I can see she's coming on. She's just like she's fire. She's you know, so it was good. Kunle Remi, DME, Stan Nze, Jessica Obasi. Kehinde Bankole, it was good. MNX, I'm a big fan of MNX. MNX was here too.
I'm always on screen. I'm open to every good production, regardless of where it's been shot. Prophetess is a Nigerian story, I assume, based on the theme. But I would like to see what they made out of it. Oh, there's Toyin, there's Kunle, there's Tanze. A lot of beautiful cast. In the movie. So what's your expectation? I just want to laugh this night. I want to laugh. Yeah. And what are you cooking? What are the things you mo wà pẹ̀lú ọ̀kan lára àwọn tó wọ́n kópa ribiti nínú sinimá yìí gẹ́gẹ́ bí wòólì ẹ ti rí mu àwọn báyìí Deyemi ẹ kú ọ̀lẹ́. Orúkọ mi ni Fogo Bombasi. Pẹ̀lú ìmúra yìí ó tún Fogo. Fogo Bombasi. Ẹ̀yin tí bá máa wo The Prophetess, ẹ watch out fún Fogo. Anytime tí wàhálà bá wà, àwọn Fogo lè máa bá ń bẹ̀. Character tí mo play, Fogo Bombastic, mo ever ṣe irú character yìí rí. Èmi àti director jókòó a jọ sọ̀rọ̀ pé okay kí la lè ṣe tí character yìí ṣe máa yàtọ̀ sí gbogbo nǹkan tí mo ti ṣe, gbogbo iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn. Láṣẹ wá agree pé ó ní nǹkan kan tó yẹ kí character yìí kó máa ṣe every single time. Lọ́wọ́ sọ pé bóyá kó máa jẹ nǹkan. Ni director ṣe wá sọ pé kó máa jẹ ata. Kó máa jẹ ata. Every single. Ata jíjẹ àbí ata rẹ àbí. Ata rodo àbí kí ló ń gbé. Ata rodo. Gbogbo period tá wà lórí set bẹ́ẹ̀ mo ṣe ń jẹ ata. Tá bá ti shoot tán wọ́n wá fún yín ní milk kí n sáré fi quench. Ṣùgbọ́n space mi ń kọ́ bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sí nínú movie ẹ̀ bàtẹ́ tó ní pẹ́ lọ yá. Èmi ti mọ̀ pé mo ò fẹ́ kí anybody tó bá wo fíìmù yìí mo ò fẹ́ kọ́ rí Deyemi ọ̀kan láwọn. Kọ́rí kan mi, kọ́rí Fogo. Tiana's Empire lè máa béèrè lọ́wọ́ ẹ o. Ẹ ló máa fún mi ní space. Òun ló máa sọ fún yín because èmi kàn sọ fún pé Tiana wàá fún mi láṣọ tí èmi máa wọ̀. Mo lè sọ fún pé Fogo ni mò ń play. Ó ṣe wá fún mi ní. Ẹ̀yin tèmi mo wà pẹ̀lú ọ̀dọ́ àwọn òṣèré lọ́kùnrin Lateef Adédìméjì, owó tó ń dájú ojú tó ń já owó nígboro, ọ̀rọ̀ tẹ bá sí gbọ́ lẹ́nu Lateef òótọ́ ni kò sí rọ́ńbẹ́. Ẹ kúrò lẹ́sẹ̀ wa. Òun náà nìyẹn na Prophetess làwà. Ṣé ti gbọ́? From April 2nd, kò wá wò kó mọ nǹkan tí mò ń sọ. The rest is history. Mo play role Ezekiel, ọmọ Igbo tó máa ń sọ àwọn àgbákò Yorùbá náà ni ó dẹ̀ fẹ́ràn owó bá tiẹ̀ jẹ́ owó yìí náà ni lẹ́yìn owó tún ni so tẹ́ ẹ bá wò lẹ́ máa mọ̀ pé orí mi ò pé o inú fíìmù yìí nǹkan ṣe mí but till then we'll see. Yeah, ìgbà tí mo gbà á tí director send ẹ̀ sí mi ó ní kí n kọ́kọ́ lọ kà á kí n ka dáadáa kí n wo bóyá nǹkan tí mo fẹ́ ṣe ni but ìgbà tí mo kà á èmi dẹ̀ kẹ̀rẹ́ tí n bá rí story tó dáa màá hàn o mo hàn ni pé I will do it, let's work together. So oríṣiríṣi ló ṣẹlẹ̀ lórí set but it was all fun. Àkọ́kọ́ ńgbà tí mo débẹ̀ mo wò pé tí mo bá lorun mi tí mo fi ṣe fíìmù yìí mo lè má yàtọ̀ sí gbogbo èyí tí mo ti ń ṣe tẹ́lẹ̀ ẹ jẹ́ n fárí dán ni mo yẹ fá orí mi dán tó ń kọ́ mọ̀nàmọ̀nà bẹ́ẹ̀ ni òun ló wá jẹ́ kí n stupid dáadáa pẹ̀lú èdè yẹn pẹ̀lú gbogbo ẹ̀. No àmọ́ yẹrí Tóyìn nǹkan ṣe o kéèyàn máa fàyàn sírìn kájọ máa fara wa sírìn Tóyìn ló ń jẹ́ bẹ́ẹ̀ she was amazing and the whole cast in this movie everybody were on point from beginning to the end. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé ṣe rí láti April 2nd mi ìfẹ́ mọ nǹkan tẹ́ ń ṣe ẹ wá wo fíìmù yìí ìgbà yẹn lẹ máa tó mọ̀ tẹ́ ẹ bá wá wò tí ò bá dùn anywhere tẹ́ bá ti pàdé mi ẹ fọwọ́ rẹ́ mi mú pé onírọ́ ni ẹ. Èmi rè I love to dress simple and classy òun náà lè rọra rí mi ní mo ṣe rí rè ayé mi ò le simple and short. Ẹ̀yin tèmi ẹ wò mí lè parọ́ fún yín o mo gbádùn ara mi níbi sinimá tí wọ́n pe àkọlé rẹ̀ ní The Prophetess eléyìí mú pèmí àní láti wọ Toyin Abraham ẹ̀dùnmọ̀ pé Toyin gbogbo kan tó bá gbé wá fún wa
kò máa fún ọ náwọn iṣẹ́ tí kò ní ẹja ẹran ata epo nínú ẹ ti rí Prophetess bó ṣe wọlé kan kó para jìgìjìgì ẹ̀mí sọ̀kalẹ̀ àtòdì ọ̀run ni wọ́n ti gbé wá fún Tóyìn Àìmàkò nítorí náà ẹ ṣáà ti gbogbo àwọn nǹkan tí mo gbé wá fún yín àwọn artist àbá sọ̀rọ̀ ẹ rí gbogbo nǹkan tí wọ́n sọ àtàwọn apá tí wọ́n kọ́ nu sinimá ẹ wo kò sófo nílé mo kò fẹ́ kẹ́ lọ sí sinimá báyìí kẹ́ máa lọ wo sinimá tí wọ́n pàkọ́ lẹ́yìn ní The Prophetess àmọ́ mo ń pè máa lásán náà ní eléyìí tí a mú wá fún yín láti kàn ní Kilarigbo TV tí mi tí àwọn ọmọ náà Bọ́ládé lè mi jẹ ẹ mọ̀ pé èrà táwọn máa mú wá fún yín àwọn èrà tó ń ná mọ́nú dáadáa la máa mú wá fún yín kí ló ń jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ tó yanrantí náà ni a mú wá fún yín lónìí ẹ máa bá a ká lọ lórí kan ní Kilarigbo TV ó dàgbà kan náà. Kilarigbo ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀.